kì í ṣọjọ́ orí nìkan náà fi ń dàgbà o, kì í ṣọjọ́ orí, ìwà àti ìṣe ó wà lẹ́nu tán fi ń dàgbà. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, àríbi tá a fẹ́ yára wa sí. Ṣe ló yẹ kó àtiwádé ìkórìtà tó yẹ ká dójú tì ọ̀tá. Àwọn tó fẹ́ ṣe yegede ojú tì wá, ká dójú tì wọ́n, kán wá rí wípé ẹbọ tán rú nítorí ọmọ kóòtù òjíire láti dàwárú, pé ẹbọ yẹ ó ṣe kí ni, ó mòfò lórí wa. Adára fún yín, ojú òní tì yín. Ẹ ti rí àkọlé tí mo dára gbé síbẹ̀ yẹn pé Ìgbòho Òòṣà ti parí ìjà wa, let us be focused. Yorùbá máa sọ pé Yorùbá yìí jàjà àjàdíjú, torí ẹni bá jàjà àjàdíjú nínú àwọn méjì tó ń jà ìkan gbọ́dọ̀ kú nínú wọn. Ìran Yorùbá ni kó sọ òkú ọ̀rọ̀ síra wọn, tálàgàtà bá ti dé tó bá parí ẹ̀ kó dẹ̀ tán bẹ̀. Èmi àti Ààrẹ Àlùmọ̀rúfù a ti mọ̀ sọ̀kò òkú ọ̀rọ̀ síra wa látàárọ̀. Bí a bá nílò 30 ìṣẹ́jú, a lò tó 20 ìṣẹ́jú tá a jọ ń ju ọ̀rọ̀ yẹn síra wa. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olóyè Chief Sunday Ìgbòho ti dá sí. Ìgbòho Òòṣà, ọmọ aládégún, ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládégún lágbàfà láàfin, ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún. Ìgbòho ní lára oríkì wọn ni pé tẹ́ ẹ bá so ẹran mọ́lẹ̀ ẹ má wá o, ibi tẹ́ ẹ bá so ẹran sílẹ̀ ẹ bá, bó jẹ́ màálù bó jẹ́ àgbò lẹ́sọ̀ lẹ̀ ẹ bá ń bẹ. ṣùgbọ́n tọ́mọ gẹ́gẹ́ ọ̀rọ̀ gbọ̀dọ̀ tó ní bákà tó ní ṣẹ́ẹ̀sì bá kọjá nílé àwọn aládìgún, wọ́n máa ń fi irú wọn ṣàyà ni. Èmi ni mo fi yẹ póríkì. Ọmọ aládìgún wá sí àfẹni tí ò bá lọ́gbọ́n lórí, àfẹni tí ò bá gbọ́ làákàyè tí ọmọ aládìgún sọ, pé kì í ṣe irú àkókò yìí ló yẹ ká máa bára wa jà. Bàbá Èkìtì èdìrè ẹ fúnra, Ààrẹ Àlùmọ̀rúfù ẹ̀gbọ́n òun ni, à ń bára wọn wílé. Kò yẹ kẹ́yìn àtàrà Ààrẹ Àlùmọ̀rúfù jọ máa sọkò ọ̀rọ̀ síra yín. Ṣé ló yẹ kẹ́ máa plead behalf of Ààrẹ Àlùmọ̀rúfù? Ṣé ló yẹ ká Ààrẹ Àlùmọ̀rúfù máa plead behalf of you? Pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ tòun, ṣé ló yẹ ká máa gbìyànjú àwọn kan bá tẹ̀ ń bínú, ṣé ló yẹ ká máa bẹ̀rẹ̀ wa? Pé n tó ń ṣẹlẹ̀ yé di ní akóríkì. Ìgbòho wá sọ fún mi pé bàbá Èkìtì, èmi ni mo ní Aláàfin Ọ̀yọ́ ló ní mí. Èmi ni mo ní Ọ̀nìrìṣà ló ní mí. Gbogbo ọba ilẹ̀ Yorùbá èmi ni mo ní wọ́n. Pé kí là ń bára wa jà fún? Ẹ má jẹ́ kéde òmu wa. Gbogbo iṣan ara mi wá wálẹ̀, èmi àtàlùmọ̀rúfù wa bẹ̀rẹ̀ wa. Ìgbòho wa rán mi níṣẹ́ kan sí gbogbo àwọn ọmọ kóòtù òjíire pátápátá. Lóòótọ́ ìjà àgbà méjì tó ń lọ lọ́wọ́, either we don't believe in it, pé àwọn ọba méjèèjì ń bára wọn jà. Kó dẹ̀ ká wa tá a gbé iṣẹ́ òmìnira kò kàn wá dání, kò kàn wá. Bí ò bá jẹ́ ọmọ kan bẹnu tẹ́pẹ́tẹ́pẹ́ tó pera ẹ̀ ní ṣoṣo ojú ẹ̀, tó ní kí Sunday Ìgbòho má dúró láàárín àwọn ọba méjèèjì, tó drag Sunday Ìgbòho wọnú issue yẹn, somebody like me mbà má dá sí. And I know other people that campaign for the freedom of the Yorùbá land, wọn à ní dá sí. Ìgbòho ní kí ìjọ kí n bẹ gbogbo wa pátápátá kájọgùn omi. Ọmọ aládìgún ni o, ó ní kí n bẹ wá kájọgùn omi, ká má bára wa jà. Ntí ọ̀tá ń wá nìyẹn. Ntí ọ̀tá ṣe kíni tó ń wá nìyẹn. A lè tẹra wa mọ́lẹ̀ ká sọ̀rọ̀ síra wa. Tabadẹ̀ ti rí pé kó tán bẹ̀ kí àwọn ọ̀tá má bàa borí wa. Ìgbòho bẹ̀bẹ̀ gan, ó bẹ̀bẹ̀. I don't want to play the voice. Ó bẹ̀bẹ̀ pé bàbá Èkìtì ẹjọ́ ẹ bá mi gbogbo ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá. Gbogbo tí ẹnikẹ́ni tí Àlùmọ̀rúfù bá ṣẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ náà fẹ́ràn òun, kàn fi yá òun lára. Ṣùgbọ́n Àlùmọ̀rúfù sọ̀rọ̀ ẹ̀gbọ́n òun ni wọ́n parí ẹ̀, wọ́n máa parí ẹ̀ pé ká jọ. So a lè wà focus pé ká jọ torí Ọlọ́run ká fa Ààrẹ Àlùmọ̀rúfù lẹ̀. Ẹ jáwé olúforíjì.
gbogbo tá àlùmọ̀rúfù bá ṣe oní ká foríjì àlùmọ̀rúfù pé tá bá ti ń foríjì àlùmọ̀rúfù òun lè foríjì. Ẹ̀yin bàbá mi nílé Ifẹ̀ ẹ foríjì àlùmọ̀rúfù tí mi bá korúkọ dáadáa ẹ má bínú ààrẹ àlùmọ̀rúfù. Ẹ̀yin bàbá mi lọ́yọ̀ọ́ ẹ foríjì ààrẹ àlùmọ̀rúfù. Ẹ̀yin Ọ̀yọ́ èmi àtàlù máa sọ̀rọ̀ débi kan pé kò sí bí a ṣe máa kí oríkì tèmi náà tí Ọ̀yọ́ òní jáde ń bẹ̀ ẹ foríjì èmi náà tó bá jẹ́ pé olórọ̀ tí mo ti sọ tó ta bá ẹ̀yin Ọ̀yọ́ bó ṣe ká wa lára ni wọ́n ń pa wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti wá lọ rú tí ò yẹ ká rú o tó lè mú ìyapa kó lè tó lè mú wa kẹ̀yìn sí ara wa tá a bá dẹ̀ ti láti dojú ìjà kọ wa tá a bá dẹ̀ ń bára wa jà tá a bá dojú ìjà kọ Èkìtì Ọ̀yọ́ á ní kò sí ní tó kan òun bẹ̀ tó bá jẹ́ Ọ̀yọ́ náà dojú ìjà kọ Èkìtì á ní kò sí ní tó kan òun bẹ̀ méèdèrè ìtàkùn tó sógbè ló sọ légédé gbogbo wa Ìgbòho ní kí bẹ gbogbo wa ọ ọmọ aládègún pé tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn òun kájẹgùn omi so we be able to focus n tá a gbé dání. Ẹ má jẹ́ kí èdè ó mú wa ẹ má jẹ́ kí àṣàṣì ó mú wa ó dàbí bí pé mo mọ̀ pé Ìgbòho máa pè mí ní èní ẹ gbọ́ ọ báwo program tí mo ṣe lánàá pé mi ò fẹ́ jáde fẹ́ anybody tí ò bá dé pé wọ́n drag Sunday Ìgbòho sí kí ni Sunday Ìgbòho máa lọ dá wàhálà alẹ́ láàrin lọ́balọ́ba fún tó jẹ́ pọn adé ni ọmọ orí ìtẹ́ yìí borí ìtẹ́ gẹ̀ ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo tí mo dẹ̀mọ̀ pé lóòótọ́ lódodo lẹ fẹ́ràn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ní ká má bára wa jà mọ́ ó ní gbogbo ẹni tá ààrẹ àlùmọ̀rúfù bá ṣẹ̀ ẹ fi kàn ẹ rí i pé òun lòún ṣe kẹ́ dáríjì òun ká má búra wa mọ́ ká bá lè tètè débi tá à ń lọ torí eléyìí kò sọ́dọ̀ ẹni tí àṣàṣì ò lè gbà wọlé kò sọ́dọ̀ ẹni tí èdè ò lè gbà wọlé kò sọ́dọ̀ ẹni tí ẹ̀fún ò lè gbà wọlé pé gbogbo wa àkíyèsára ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jágádá ara pa bẹ̀bẹ̀ káwá fèsì the only enemy that we know that we have now àwọn tó ń pa wa tó ń gba ìlú wa lọ́wọ́ wa nígbà tá a bá bára wa jà bó la ṣe máa gbèjà àwọn èèyàn wa ní ìgbómìnà nígbà tá a bá ṣẹ́ra wa tá a bá láàánú dáríjì ara wa bó la ṣe máa gbèjà àwọn èèyàn wa tó wà ní ìgbómìnà tí àwọn Fúlàní tó ń tẹ páńpẹ́ tí wọ́n tó ń pa wọ́n bí ẹni pẹ́ràn. Ìgbòho ní kí n bẹ̀ yín o ó ní kí n bẹ̀ yín kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ní kí n bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ já gbàgbé ẹ̀ àwọn tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni àwọn ọba méjèèjì àwọn bàbá wa méjèèjì ń jà àwa máa gbàdúrà kọ́lọ́run bá wa paná ọ̀rọ̀ yẹ torí tí àwọn bàbá yẹn tí wọn ò bá rẹ́ ìran wa wà nínú ewu ní táwa kan fi jáde síta nìyẹn mo dé sọ fún ààrẹ àlùmọ̀rúfù mo ní kó lọ béèrè dáadáa a ti ń plan bá ṣe máa padà wá sọ́yọ́ pé a fẹ́ rí físítì bàbá wa ọba Akeem Ọwọ́adé torí àwa ò rí àwọn bàbá yẹn gẹ́gẹ́ bí ọ̀tá bí àwọn bàbá yẹn bá tiẹ̀ ní wọ́n bá ń bára wọn jà kó kàn wá bàbá àtọ ìyá àti bàbá ń bára wọn jà ṣó kọ́ mọ́ ni àníkọ́mọ ṣáà ti jẹun àwọn bá máa ń bára wọn jà àìmọye ìjà tí tọkọtìyàwó á máa jà lábẹ́ tí ọmọ ò ní mọ̀ àìmọye ìjà tí tọkọtìyàwó á máa jà tọmọ máa mọ̀ tá a ṣe bí pọ́ùn orí kó ń jẹ́ ṣáà ti dúró ńlẹ̀ ní kí owó iléèwé dádì mọ́mì mo nídìí nǹkan báyìí kan ti gbélé lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kó gun omi gbogbo ẹ̀yin tẹ̀ bá bínú ẹ jèbù rẹ̀ awo olùgbẹ̀bẹ̀ Ìgbòho ló rán mi o ọmọ aládégún torí òun máa ń dúró níbi àlàáfíà ni torí ó sọ fún mi pé bàbá Èkìtì ń tà ń lé nípa àlàáfíà àlàáfíà lè gbà pé ṣé mo rántí kì í ṣe ọdún yìí kì í ṣe ọdún tó kọjá ló ti ń pariwo pé ẹ má bu àwọn ọba wa mọ́ ẹ má bu àwọn bàbá wa mọ́ a fi àwọn ọ̀tá wa lẹ̀ tó yẹ ká máa kí oríkì wọn àwọn bàbá títí wa la wá ń bú là ń yẹpẹrẹ wọn ṣe agbọ́nṣá ṣé ìlàkàyè wa ṣiṣẹ́
kì í ṣọdún yìí kì í ṣọdún tó kọjá ní Sunday Igboho ti sọ bẹ́ẹ̀ ó ní kí n jọ bí orin Saheed Òṣùpá ó ní ìgbà eré àti ṣeré ìgbà ìjà àti jà bí ìjì lọ́wọ́ yìí we must focus. Ìdí Fúlàní ò ní mú wa o ìdí Fúlàní ẹ mọ̀ pé èmi ìhìn ságun I can do anything because of Sunday Igboho Ọlọ́run dẹ̀ mọ̀ Ọlọ́run mọ̀ I can do anything on Sunday Igboho ibi tó bá dẹ̀ ń lọ lèmi ń tẹ̀ lèmi ń lọ Ọlọ́run dẹ̀ mọ̀ ṣùgbọ́n tí n bá ní mò ń ṣe I can do anything because of Sunday Igboho tí Sunday Igboho wá bá mi sọ̀rọ̀ tí mi bá wá gbọ́ àjẹpẹ́ ọmọ àlè ni mí Ọlọ́run òun fọjọ́ orí wọn kò fọjọ́ orí tó tẹ bá gbọ́ ọ̀rọ̀ tèmi àtàlùmọ́rùfù ti ń sọ síra wa látàárọ̀ á dàbí pé kí ọ̀run àti ayé kó yalúra lẹ́ni ṣùgbọ́n nígbà tí Sunday Igboho pé àlàáfíà ìran Yorùbá lòun fẹ́ ká lè tètè débi tá à ń lọ ẹ jọ̀ọ́ ẹ jájọ gomi so we'll be able to face what we are doing. Ẹ má bínú mọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ojúlówó ọmọ ọkọ mi ń sọ̀rọ̀ sí yín náà bọ̀ tó yẹ kí n apologize torí bóra mi kan Ṣakiru Azeez ń pè mí ó mọ̀ pé tínú bá ti ń bí bàbá Èkìtì tí ó bá ti jẹ́ pé ẹni tí mi ò fẹ́ ṣe ọ̀rọ̀ sọ fún ni mi ò ní gbé kọ́ ẹ̀ mi ò gbé ẹja jọ bí àtijọ́ bẹ̀rẹ̀ tá a jọ ń ṣe we need freedom a nílò òmìnira ká má pàtẹ́rẹ́tì ká má pàtàwàdàtì ká tún mú tẹ̀gàn kó ká mú tẹ̀gàn kúrò Alùmọ̀rúfù náà try nínú ìrìn àjò yìí ó try ènìyàn ń máa rìn kórí ọmọ mi bẹ́ẹ̀ ni àìgbọ́n tán ẹ má jà wo àṣìṣe yẹn mọ́ oore ohun tó dáa tó ti ṣe sẹ́yìn ní kẹjá ká wò so mo bẹ̀ ẹni gbogbo àwọn tí èmi bá ṣẹ̀ èmi náà bẹ̀ yín àwọn bàbá mi gan tó fẹ́ràn mi àtàwọn ìyá mi tó ti sọ pé bàbá Èkìtì fi Alùmọ̀rúfù lé ìjà kọ́ ló kàn wá kò ẹ má dá tó Alùmọ̀rúfù bá ń mú Sunday Igboho ẹ má dá lóhùn mọ́ ṣèbó ní fámílì òun ni ó ń yẹ̀yẹ́ fámílì ara ẹ̀ ní ẹ má dá lóhùn mọ́ ṣùgbọ́n àwa kan ò lè gbójúlẹ̀ àti wá padà wálé please èdè Fúlàní ò ní mú wa ṣé ẹni tí wọ́n bá sọ pé wọ́n á ń ṣe torí wa irọ́ là ń pa ọ́ wọ́n ń ṣe tọ́mọ́ láwọn ará bíbá wọn ń ṣe nǹkan torí ìran Yorùbá wọ́n ń ṣe ńgbà tán mọ̀ pé àwa gangan ló ń jẹ tán jẹ àbẹ́ ẹ̀ gbọ́ ni tá a bá ń pè wọ́n lẹ́ran wọ́n láwọn gbà pé ẹranko làwọn àwa ni grass koríko táwọn ń jẹ ẹ gbọ́ ṣé wọ́n ń jẹ wá lóòótọ́ ẹjọ́ ẹ má jà bára wa jà mọ́ tí Alùmọ̀rúfù bá tẹ̀ mo mọ̀ pé pẹ̀lú ọ̀rọ̀ tí Sunday Igboho jọ sọ sáwà méjèèjì Alùmọ̀rúfù ò ní jáde kó attack anybody mọ́ ẹ jọ̀ọ́ and gbogbo ẹ̀yin blogger tẹ́ ń gbé Aláàfin Ọ̀yọ́ onírìṣà bí iná ọ̀rọ̀ yẹn ṣe máa kú ní kẹjẹ ká parí ẹ̀ ẹgbìnrin ọ̀tẹ̀ ẹ má sọ di bá a ti ń pàkan nìkan ń wú ẹjẹ́ arántí ọjọ́ ọ̀la ẹjẹ́ arántí ṣé mo pé ń tà rán lọ́wọ́ àwọn kan ló bẹ̀rẹ̀ àwọn dàlẹ́ ni wọ́n ti lọ n tán jà fún lọ́wọ́ tó di wàhálà láàrin wa èmi làgbà ìwọ làgbà yìí ṣe báwọn kan ló bẹ̀rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ lánàá dà wọ́n ti lọ wọ́n wá da gúgúrú sí àwa lápò ká máa run ẹ bá jẹ́ káwa náà tún pinlẹ̀ ogun míì tí àwọn àrọ́mọdọ́mọ wa máa tún dé bá tí wọ́n mọ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo bí a ti ń jáde tẹ́ máa gbọ́ Sunday Igboho ń bọ̀ tí gbogbo máa rọ́gbọ́wọ́ títa tá máa pé ọmọ ọkọ ojúlówó ọmọ Yorùbá nation Oòduà nation ó ní kí n bẹ̀ yín tí kẹ́ jọ̀ọ́ kẹ́ fọwọ́wọ́nú ká bá a lè tètè kó nàbì tí ohun tá a gbé kaná ká bá a lè kó ná mọ́ pápákọ̀ kó bá a lè tètè jiná ká lè focus kí gbogbo wa lè dé abẹ́rẹ́ wo bobi tí aṣọ wa ti ya ká lè tètè rán kí ìran Yorùbá má bàa kábàámọ̀ gbẹ̀yìn ṣé mo pé mo sọ̀rọ̀ kan lálẹ́ àná mo sì ń wá fídíò yẹn níbi tó ti interview mo fẹ́ tí ń bá rí ẹni tó bá ní ẹjọ́
níbi tí Àtíkù ti sọ pé the reason táwọn ò lè pera wọn ní nation ni pé wọ́n pọ̀ lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Tó bá pe Fúlàní ní Haúsá á sọ fún ẹ wípé òun ò ṣe Fúlàní. Tó bá pe Haúsá ní Fúlàní á sọ pé rárá, I'm a Hausa man, I'm not a Fúlàní. Ó ní ṣùgbọ́n bó pe Ẹ̀gbá ní Yorùbá ó accept, bó pe Èkó Yorùbá ó accept, bó pe Ọ̀yọ́, bó pe Oǹdó, bó pe Èkìtì, bó pe Àkókó, bó pe Ìlàjẹ, they believe that they are one. Only that is why it is easy for them to call themselves a nation. Kí ló dé tá a bá fẹ́ fọwọ́ ara wa pé yẹlẹyẹlẹ? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ má bínú torí èní kọ́ torí ọ̀la ni o. Ẹ má sọ pé bàbá Èkìtì ó ń ságun ní ìjà ọ̀dà. Àwọn bàbá wa ìjọ wọn àná wọn ní orúkọ ní sọ ni. Tí ènìyàn méjì bá ń jà, tí onítìjú ènìyàn bá ti pè èèyàn pé ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ, ẹ má ṣe ló yẹ kájọ kádẹ́gbà. Ó ní n tá a gbé dání tá a fẹ́ kó bàjẹ́. N tí àrọ́ ọmọdọ́mọ wa ọmọ jẹ ní òun ní kẹ́ jẹ́ ká gbájúmọ́. Èmi dẹ̀ mọ̀ náà pé àlùmọ̀rúfù ò ní jáde, máa rí àlùmọ̀rúfù ò ní jáde kó tó wá attack anybody mọ́. I'm begging you in the name of God. I'm begging you in the name of Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé. I'm begging you in the name of bàbá wa olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá Onírìṣà Ọba Ọ̀jájá Ògúnwùsì Ẹnìtàn. Mo fi gbogbo orúkọ gbogbo ọba ilẹ̀ Yorùbá káàfà tó ti ń bá ní kí n máa dárúkọ àwọn bàbá yẹn ilẹ̀ ọ̀rọ̀, mo forúkọ wọn bẹ̀ yín. Ṣé rí iṣẹ́ wa tó ń le yẹ, iṣẹ́ wa tó ń le yẹ, tó ń le agbára tó ń gùn wá yẹ, àwọn Fúlàní ní kẹjá fi dojú ìjà kọ tó fẹ́ gba ogun wa lọ́wọ́ wa. Inú wọn ń dùn, inú àwọn kan ń dùn pé àwọn tí ń dojú ìjà kọra wọn, ẹ jẹ́ ká wá fi wọ́n ṣẹlẹ́yà pé àti ngbà eré ngbà ìjà bí ìjì eré ló kù sí àti dèkan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, torí nítorí wa rí ní Nàìjíríà ó lágbára. We must not allow them to succeed. We must not allow our enemy to succeed. Let us be focused. Tá a bá ń bára wa jà, eré ìje tá à ń sáyẹ à ń fà á sẹ́yìn ni o. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ wá ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa paná aáwọ̀ tó bá wà láàrin yín. Torí a gbọ́ rí pé ọmọ Yorùbá kan lọ pa ẹ́míà kan ní ilẹ̀ àwọn Haúsá lókè lọ́hùn-ún. Ẹ gbọ́ mi, a gbọ́ wípé ọmọ Yorùbá kan gbéra ó lọ pa ọba wọn, the emir, ní ilẹ̀ nọ́ọ̀tì lọ́hùn. But a ti gbọ́ nínú ìtàn báyìí pé àwọn ọmọ wọn wá lọ sí ilẹ̀ wa, wọ́n dẹ̀ pa ọba méjì ní Èkìtì, wọ́n tún pa ayọ́kan sí ní Kwara State, wọ́n dẹ̀ lọ gbé tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. Èyí tó yẹ ká mú gbọ́ káwa náà wá ya ayé irú ò gbọdọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wa mọ́. Wọ́n dẹ̀ fẹ́ àṣàṣì yẹ, wọ́n fẹ́ èdè yẹ, àránsí yẹ, wọ́n dẹ̀ ràn nú ohun pé kí èdè wa má yẹra wa mọ́. Ó yá ìjà ẹ má jà. Àdẹ̀kíyèsára ohun tí ò tó nǹkan lóòótọ́ ọ̀rọ̀ kékeré bí ènìyàn bá ṣọ́ra máa ń fẹ́. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ jìbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo mẹ́sẹ̀jì tẹ́sẹ̀dì sí mi wà ń bíbáyìí pé bàbá Èkìtì mo ní kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ paná ẹ̀, ẹ bá mi jáde síta kẹ́ ẹ bá mi bẹ gbogbo ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá pé ká má bínú agbára tá a ní ká fi dojú ìjà kọ àwọn tí ò fẹ́ ká rí ilé ayé gbé, ká má bára wa jà mọ́. Òun ló jẹ́ kí èmi náà jáde. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ojú òní tì yín o. Ire àti ayọ̀ ni ó máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá máa ní ìsinmi láṣẹ Olódùmarè. Tẹ́ gbọ́ mi, ilẹ̀ wa máa ní ìsinmi. Ṣé rí ọ̀rọ̀ tí àlùmọ̀rúfù sọ tó ní àwọn Ọ̀yọ́ nìkan ní Yorùbá, àlùmọ̀rúfù tí kò jẹ́ kò sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má já tàn sí mọ́. Gbogbo wa ní Yorùbá, gbogbo wa ní Yorùbá, gbogbo wa l'Ẹ̀gbá, gbogbo wa ní Ìjẹ̀bú, gbogbo wa ní Ìjẹ̀ṣà, gbogbo wa l'Oǹdó, gbogbo wa l'Àkúrẹ́, gbogbo wa lọmọ kóòtù òjíire ọmọ odù tó dá ìwà. Place and place.
God will continue honor you. Ẹ ní rárìn rà o, àgbàrá yìí fòkòtò, ire ayé yín ò ní fòyèrò láṣẹ Olódùmarè. Oṣù yìí, oṣù September, oṣù tá a bí mi ní. Tó bá jẹ́ pé lóòótọ́ tó obìnrin bá bímọ, inú ẹ̀ máa ń dùn ni. Ọlọ́run á máa bá mi rọ̀jò ìdùnnú sínú ayé gbogbo yín. Ẹ jọ̀ọ́, ẹ jìbùrẹ́, ẹ jẹ́ ká jáwé olúforíjì, ká foríjì ra wa. Ìjà tá à ń bára wa jà tó ń le, ẹ wá wọ nígbà tá à ń bára wa jà, àwọn bloggers wá jáde síta. It is a kí òyìnbó ní kí mi. Ìtìjú lání, ridiculous. Kí àṣàrídòkúbọ̀ máa pàtàn wá. Ẹ mọ̀ pé ohun ẹ̀gbin ni. Tá bá ní ìtìjú, àwa ń fọ àkísà wa ní gbangba tí gbogbo ayé ń rí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáwé olúforíjì fara wa. Ká focus àwọn ọ̀tá tó sọ wípé ilẹ̀ wa gangan náà torí ẹ̀ fẹ́ gbà tó fi ń pa wá ní bíbẹ̀ nípa ẹran. Àtàwọn amòòkùnṣìkà tí ń bẹ láàrin wa. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín o. Behalf of Sunday Igboho Oòṣà, Baba Ekiti say sorry to every one of us. Let us be focused and move forward. God will continue to honor you. Ẹ ṣé gan.